Otasansan rédíò and TV. Ìgbà mélòó ni ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti dá owó padà nínú owó tí Sani Abacha tó kó lọ sí orílẹ̀-èdè wọn? Ìgbà mélòó ni wọ́n ti dá padà fún orílẹ̀-èdè Nàìjíríà? Àwọn orílẹ̀-èdè wo ni wọ́n ti dá owó padà fún orílẹ̀-èdè Nàìjíríà nínú owó tí Sani Abacha tó kó lọ sí orílẹ̀-èdè wọn lásìkò tó ń ṣe ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn ìbéèrè yìí òun náà ni ẹ rí dáǹsì nínú fídíò yìí. Ẹ ṣáà má gbàgbé láti bá ní tẹ notification bell ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀ láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́. Ẹ dẹ̀ má gbàgbé láti bá ní tẹ subscribe button kẹ́lẹ́ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìròyìn eléyìí tí a tún ní ká mú wá fún yín bó ti ń ṣẹlẹ̀ òun náà ni wípé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà, United States of America, ni wọ́n ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti dá owó tó tó $23 million padà nínú owó tí ìjọba ológun nígbà kan lórí Nàìjíríà, ìyẹn ìjọba Sani Abacha tí ó kó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tó wà ní ìṣèjọba. Ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹjọ ọdún tá a wà yìí òun náà ni ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti dá owó tó tó $23 million padà nínú owó tí ìjọba ológun lórí Nàìjíríà nígbà kan ìyẹn General Sani Abacha tó kó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò tó ń ṣe ìṣèjọba. Nínú ìpàdé tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lénìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹjọ ọdún tá a wà yìí ó ní ẹni tó jẹ́ aṣojú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ambassador Mary Beth ló tọwọ́ bọ ìwé àdéhùn náà pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni Abubakar Malami tí ó sì ṣojú orílẹ̀-èdè Nàìjíríà tó tọwọ́ bọ ìwé lórúkọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó ń sọ̀rọ̀ lásìkò tí ó ń tọwọ́ bọ ìwé àdéhùn náà ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé lọ́gán tí àwọn bá ti gba owó yẹn padà láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wípé lọ́gán òun náà ni àwọn máa ná owó náà sí àwọn àkànṣe ètò kan tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó dárúkọ àwọn ètò tí wọ́n máa ná owó yẹn sí tí wọ́n bá ti gba padà. Lára àwọn ètò tó dárúkọ pé wọ́n máa ná owó tó tó $23 million sí tí wọ́n bá ti gba owó yẹn padà òun náà ni àkànṣe iṣẹ́ ojú ọ̀nà tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀ Nàìjíríà ìyẹn láti ìlú Abuja sí ìlú Kaduna wípé wọ́n máa ná owó yẹn sí láti parí àkànṣe iṣẹ́ náà. Bákan náà ó ní àwọn máa ná díẹ̀ nínú owó yẹn láti parí àkànṣe iṣẹ́ èyí tí ó jẹ́ ti àtúnṣe afárá tí tó wà ní ìpínlẹ̀ Niger pé àwọn máa ná owó yẹn náà sí lọ́gán tí àwọn bá ti gba owó yẹn padà. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé General Sani Abacha ni ó ṣe ìjọba ní àárín ọdún 1990 tí ó jẹ́ pé ó sì ṣe owó orílẹ̀ Nàìjíríà tó ṣe báṣubàṣu tó ṣe owó yẹn náà bó ṣe wù ú. Lára àwọn orílẹ̀-èdè tí ó kówó yẹn sí òun náà láti rí orílẹ̀-èdè United States of America USA, bákan náà orílẹ̀-èdè Switzerland. Ní ọdún 2020 ní ìjọba orílẹ̀-èdè US ó ní wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn wípé àwọn máa dá owó tó tó $308 million padà fún orílẹ̀ Nàìjíríà. Bákan náà orílẹ̀-èdè Switzerland ni wọ́n dá owó tó tó $723 million padà fún orílẹ̀ Nàìjíríà nínú owó tí General Sani Abacha tó kó lọ sí orílẹ̀-èdè wọn. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ orílẹ̀ Nàìjíríà, ǹjẹ́ a rí ipa àwọn owó yìí tí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ń dá padà fún orílẹ̀ Nàìjíríà nínú owó tí General Sani Abacha tí ó kó lọ sí orílẹ̀-èdè wọn tí wọ́n ń dá padà fún orílẹ̀ Nàìjíríà sí àrípa rẹ̀ nínú ètò ìṣèjọba orílẹ̀ Nàìjíríà?
ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì Otasansan TV lórí YouTube kẹ́ẹ̀dẹ̀ bá ní like fídíò yìí bákan náà kẹ́ẹ̀ bá ní tẹ notification bell láti jẹ́ pé kẹ́yìn náà kẹ́ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube.